ẹ jẹ́ ká tún lọ sọ́dọ̀ ìyá àbèjì mi ọ̀wọ́n ẹ já dọ́dọ̀ tiẹ̀ náà ṣé rí tí mi ò bá tètè sọ̀rọ̀ èmi ò mọ ohun tó ń fẹ́ lọ́wọ́ mi ṣé mo bá yín ṣe múvì gbogbo bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ fẹ́ ya sinimá ṣé mo bá yín ya sinimá àbá sọ wípé mò ń lé yín mi ò bá yín ya sinimá mi ò bá yín ya múvì mo dó sórí ọwọ́ ara mi tí mi ò bá sọ̀rọ̀ báyìí mo ti rí game tó ń gbá Ṣẹ́gun Bántẹ́fá I saw your post yesterday you know I said I will come online mo máa ṣe show ẹ jẹ́ ká dọ́dọ̀ ìyá àbèjì ẹ jẹ́ ká dọ́dọ̀ ìyá àbèjì ẹ jẹ́ ká dọ́dọ̀ ìyá àbèjì mi ọ̀wọ́n gbogbo wa la máa wo Teen Line gbogbo wa la dẹ̀ máa wo Everybody Loves Jennifer gbogbo wa la máa wo Everybody Loves Jennifer a dẹ̀ wo Teen Line a dẹ̀ ralẹ̀ a ràṣọ lọ́wọ́ Lizzy. Ẹ̀yin èèyàn wa ó tún ti ṣẹlẹ̀ ò Lizzy Anjorin ó tún ti gbé ìwà wèrè rẹ̀ dé níbi tí ó tún ti ń sọ̀rọ̀ nípa Fọlá Tinubu àti arábìnrin tí a ń pe orúkọ rẹ̀ ní Ìyábọ̀ Òjó. Ó ní kí ni wọ́n fẹ́ lọ́wọ́ òun, ó ní kí ló ń gbà lọ́wọ́ àwọn méjèèjì tí wọ́n fi lépa òun. Ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀, ó tún sọ̀rọ̀ nípa Teen Line àti fíìmù tí arábìnrin tí a ń pe orúkọ rẹ̀ ní Fúnkẹ́ Akíndélé ó sọ pé ó ní wípé àwọn ó wo fíìmù Fúnkẹ́ Akíndélé tí a ń pe orúkọ rẹ̀ ní Everybody Loves Jennifer. Ó ní àwọn ó wò ó. Ẹ̀yin èèyàn wa ẹ ṣàfẹ́rabalẹ̀ kí ẹ wo fídíò yìí torí wípé Lizzy Anjorin ó tún ti gbé wà wèrè bẹ̀rẹ̀ báyìí. ṣùgbọ́n ẹ jẹ́ ká di òtítọ́ mú ẹ jẹ́ ká di ẹ kò gbọ́ pé ní tíátà mi kú ẹ kò gbọ́ pé aburú ṣe nǹkan ẹlòmíì ẹ jẹ́ ká dọ́dọ̀ ìyá àbèjì mi ọ̀wọ́n ẹ jẹ́ ká dọ́dọ̀ ìyá àbèjì mi ọ̀wọ́n ẹ jẹ́ ká dọ́dọ̀ ìyá àbèjì mi ọ̀wọ́n gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà pátápátá ǹjẹ́ ẹ rí mi pẹ̀lú obìnrin bàbá ọmọ ìyá àbèjì rèé bàbá ọmọ èrè nígbà tẹ́ni yìí wá fún ìyá àbèjì ta ló dúró fún ìyá àbèjì nígbà tí ẹni wá fún ìyá àbèjì tẹ́ni wá fún ìyá àbèjì àtàwọn gist lover ta ló dúró fún ìyá àbèjì ta ló dúró fún ìyá àbèjì ǹjẹ́ rí mi pẹ̀lú ẹni rí ǹjẹ́ rí mi pẹ̀lú ọmọ ẹni rí ǹjẹ́ rí kí n lọ bá ẹni yìí kí n gbé mọ́ra torí mo fẹ́ taṣọ ǹjẹ́ mo súnmọ́ ọmọ ẹni yìí torí mo fẹ́ taṣọ nígbà tí brọ́dà wa yìí tó lọ fẹ́ yàwó mi nígbà tí brọ́dà wa yìí lọ fẹ́ yàwó mi ta ló rántí àwọn shows tí mo ṣe ta ló rántí nígbà tẹ́ni lọ fẹ́ yàwó mi mo ní láti máa sọ wípé mo fẹ́ kẹ́ rántí show yẹn ẹ wá wo ohun tí ìyá àbèjì ń ṣe lénìí pẹ̀lú ẹni tó gbé ìhòòhò ọkọ tèmi bàbá ọmọ mi síta ẹni tó ṣe death certificate ẹni tó kọ lẹ́tà tó fi ń kọpó sí ẹ rántí ordinary Twitter lásán wọn ṣe message ẹ rántí nǹkan tí ìyá àbèjì ṣe mélòó nínú yín ló lè gba nǹkan tán ṣe fún mi you can hate me o but I want you to go and have rethink how these people roll ṣé wọ́n gbé ẹnu ìṣó ní last year ṣé wọ́n gbé ẹnu ìṣó ní upper year wọ́n kọ́kọ́ fi ẹnu ìṣó wọ́n fi destroy so many things wọ́n ṣẹ̀ṣẹ̀ wá gbé wá wọ́n fẹ́ fi promote movies wọn ṣé mi fi àwọn méjèèjì promote aṣọ mi ṣé mo fi àwọn méjèèjì ṣé mo fi promote gbogbo career mi ìdí tí mo ṣe ń ṣe show yìí ni wípé àwọn tó ń bully mi lẹ́ mix pé mò ń bully
ẹ lọ mú material kan wá láti ọ̀dọ̀ mi tí mo fi bully wọn. Ẹ lọ mú nǹkan ẹyọ kan ṣoṣo wá tí mo fi bully wọn. Ṣé gbogbo ohun tí Fúnkẹ́ ṣe, gbogbo wọn tí Fúnkẹ́ Akíndélé ṣe, ṣé ẹ fẹ́ sọ fọ́kọ mi pé kó má bínú ni? Àbí fẹ́ sọ fún pé kí má bínú? Àbí fẹ́ sọ fún Florida pé kó má bínú? Gbogbo nǹkan tí Mercy Aigbe ṣe, ẹ fẹ́ sọ fún Alhaji pé kó má bínú? Ẹ fẹ́ sọ fún Alhaji pé kó má bínú? Ẹ fẹ́ sọ fún Florida pé kó má bínú? Ṣé rí nílé ayé yìí, o tó fara abẹ́rẹ́ gún ọmọlàkejì ẹ, kọ́kọ́ bèè lọ́wọ́ rẹ pé ṣẹ́ni ti fara abẹ́rẹ́ gún mi rí? Àgàgà tó bá wá jẹ́ pé ni tó ti dúró fún ẹ láìmọye ìgbà pé kó má fa abẹ́rẹ́ gún ẹ, tó bá fa abẹ́rẹ́ gún wàá rí repercussion. Wàá rí repercussion. Ẹ jẹ́ kí n dúró báyìí, ẹ má yẹ kí n go deeper because they have movie to produce. Tabanja bí kakúkọ. Ẹ jẹ́ kí n ra dúró báyìí. Ọlọ́run á fún wa ní àyè ọ̀rọ̀ in future. Ẹ má gbàgbé wípé nítorí wọ́n fẹ́ promote fíìmù wọn, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní gbé ẹni tó gbé nudity ọkọ mi, tó ṣe death certificate ọkọ mi, ẹni tó kọ letter of authority. Kí lẹ fẹ́ gbà? Kí lẹ fẹ́ gbà? Kí ló dé tẹ́ ṣe? Mo imagine iye ẹ̀dá tó ti kú tí ò ní orí ọ̀fẹ́ àti sọ fún ọmọ aráyé ohun tẹ́ ṣe. Let me tell you something. If you are not a killer, there are some things that you ní bá lọ́wọ́ ẹ̀. Lọ́jọ́ tí mo rí bọ̀dá yìí, ọjọ́ tí mo rí bọ̀dá yìí ní inú Lekki phase 1 ní fried àbí ṣe fried chicken àbí kí náà pè bẹ́ẹ̀. Mo rí bọ̀dá yìí ní eatery kan nígbà wọ́n sì jọ fẹ́ra wọn. Mo kọ́kọ́ fẹ́ kí bọ̀dá yìí, later mi ò kí bọ̀dá yìí mọ́. Alhaji wa ní kí amúnínú, mo ní tó bá lọ rí fọ́tò mi àti bọ̀dá yẹn, tó bá lọ snap wa, tó bá ní èmi àti bọ̀dá yẹn fẹ́ra wa, ó lè hàn ti Fúnkẹ́. Alhaji ní àmúdẹ̀ láìbò yẹn ronú. Tí n bá parọ́ kan lọ bèèrè lọ bọ̀dá yìí pàdé mi nínú Lekki phase 1 ní eatery ní fried chicken ní Lekki phase 1. Bí mo ṣe endure fún yín tó. I don't know why you guys are painting me. Lizzy jealous, Lizzy bully, Lizzy lara. Kí ni mo fẹ́ lára yín fún? Bringing èmi àti yín yàtọ̀. Focus àti vision tèmi yàtọ̀. Tí n bá lára yín, ṣé mo mọ̀ bóyá ara yín mo ti máa rí customer tó máa là mí? Kí ni mo fẹ́? Tó bá yẹ pé mo máa ń lára èèyàn, I won't go far in business. I won't go because àwọn èèyàn tí mo ń tajà fún, àwọn tó ní nǹkan téèyàn lè fi envy wọn ni. Ilé ayé yìí, my mother taught me how to be contented. Perseverance. Nísì ẹ wá ń gbé pé mi ni mò ń bully Lizzy, èmi ni mò ń bully Mercy. Ẹ má yẹ kí n go further, ẹ jẹ́ kí n fi tó kulẹ̀. Ẹ jẹ́ kí n fi nǹkan kan hàn yín. Mo rí lọ́dọ̀ Bísí. Mo rí kan lọ́dọ̀ Bísí. Mo rí kan lọ́dọ̀ Bísí. Mo rí kan lọ́dọ̀ Bísí. Àṣàmì egun. MHM mo rí kan bẹ̀. Ṣé tí wá blọ́ọ̀kù mi ni Bísí? Ṣé wá blọ́ọ̀kù mi ni? Má blọ́ọ̀kù mi o. Ó ga o. Kí ni tó dáa? Kí náà ní tí mo fẹ́ jealous wọn? I'm not talking about money. Ọlọ́run ti ràn mí lọ́wọ́. Ilé ọkọ mo wà. Mo ti bímọ. Bí ojú èrú mu lọ, àwa náà rí bí forí wá sí. Ṣọ́ọ̀bù ara mi ni mo ti ń tajà. Why tẹ́ ṣe ń paint ẹ̀? Ẹ ń bully mi, ẹ̀ dẹ̀ ń paint ẹ̀. Èmi mò ń bully yín kó dáa. Kó dáa. Kó dáa. Kó dáa. Kó dáa, ẹ má ṣe bẹ́ẹ̀.
owó máa tán ọmọlúàbí ló máa kú.